ẹ wo fídíò tí mo fi hàn yín ní ojú amóhùnmáwòrán yìí, ẹ wo ohun tó tún ṣẹlẹ̀. Kí lorúkọ yín? Arugundade Victor Sunday lorúkọ mi. Okay. Ọmọ olúwo ni? I'm from Kwara State. Kwara State. Ọ̀làtàn Omaran. Okay. Ọmọ ọdún mélòó ni sà? 48 máa pé 48 ní few months. Okay. Báwo lẹ ṣe wọnú gbóyè bàbá? Níjọ́ Saturday ni mo kúrò l'Ékòó, mo ń lọ Kano. Okay. Àwa mẹ́ta ni. Okay. A bá dé ó kù bí 10 kilometer ká dé Ọ̀yọ́ town. Okay. Ìkànnù mọ́tò tí mò ń kó lọ, ó ní accident BMW Okay. X5. So èmi ni mo wà lẹ́yìn wọn pé kán máa lọ wájú mi pé so that anything bá tẹ̀ ṣẹlẹ̀. So mo ṣe bá wọn bẹ̀ ni àwa dúró títí inú kòtò tó lọ kó sí tóyìn van ò lè gbé. So àyàbù tó dé ó lóun lè lọ sékòó, ó kàn gbé bọ́ síta ni àwa wá àyàbù mi tó máa gbé lọ sékòó. So èmi wá tan náà mọ́tò tọ̀dọ̀ mi Venza mo tan sí àyàbù tó ń gbé mọ́tò yẹn. So mọ́tò yẹn paná gbàtà ṣáà gbé tán ìjẹ́kadẹ̀ move ni mọ́tò tọ̀dọ̀ mi ò bá start mọ́ ibi tá a ti ń ṣe yẹn lọ́wọ́ bá ń pe mechanic ibi tí mo dúró sí báyìí àṣẹ mọ́tò kan tó dé tó jálù kòtò bí ẹni takú àṣàwọn náà wà nú ẹ̀ nẹ́sìn báyìí bí pé mi gangan náà wá ni wọ́n lé mi mo wọnú kòtò yẹn mo ṣubú mo tún dìde fóònù mi ti rún. ní ibi tó lọ sí. ó dàbí pé jẹ́ mọ́. wọ́n ní ìyànà ilé ẹgbẹ́ ẹni tó ń ṣe àyàb ìyànà ilé ẹgbẹ́ ẹ̀ gangan ni. ṣé Ìbàdàn bí àbí. náà ní ṣàtìwọ̀n Ìbàdàn ni ṣàtìwọ̀n Ìbàdàn ni. wọ́n ti gbé wa kọjá wa sádùúgbò bí nìyẹn o. ok mo gbọ́ yín ọ̀rẹ́. ibi táwa yẹn àníbi 10 kilometre ló kù tá a máa fi dé Ọ̀yọ́ náà. wọ́n dẹkùn wọn mi lọ́wọ́ méjèèjì ni. ẹ nà. alo ti kú wọn fún mi ní nǹkan ní dè mọ́ ọwọ́ báyìí. níbo la fẹ́ bá ọ̀rọ̀ Nàìjíríà dé, ṣùgbọ́n mo ti sọ fún yín wípé gbogbo bó bá ṣe ń lọ nílùú Nàìjíríà a máa mú wá sétí ìgbọ́ yín. ẹ tún wo ohun tó tún ṣẹlẹ̀ báyìí o. ẹ wo bọ́n ṣe pa Bolanle Raheem, ẹ wo bọ́n ṣe pa Bolanle Raheem ní ọjọ́ kírísímàsì yíya 2022 yìí. Ta ló ń jẹ́ Bolanle Raheem? Nínú fídíò yìí ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ tó tún ṣẹlẹ̀ nílùú Nàìjíríà nílẹ̀ Yorùbá. ẹ wo bọ́n ṣe pa Bolanle Raheem. ASP yìí wọ́n gbọ́dọ̀ fi jẹ́ òfin nítorí pé àwọn ọlọ́pàá yìí wọ́n ti ń ṣe tipẹ́. Ta ni Bolanle Raheem? ẹ máa bá mi ká lọ nínú fídíò yìí, ẹ gbọ́ ọ̀rọ̀ ẹ dẹ̀ gbọ́ wínírin. ìwọ tó o bá ti subscribe sí channel yìí tara ṣàṣà kó bá wa subscribe kó lè bá máa gbádùn information wa, àwọn news analysis tiwa ní òrèkóòrè. kókókó là ń rán fádití. mo dẹ̀ ti ṣe àdéhùn fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá wípé gbogbo bó bá ṣe ń lọ, gbogbo ìròyìn tó bá ṣe ń lọ nílùú Nàìjíríà a máa mú wá sétí ìgbọ́yín. ṣùgbọ́n ní on the 25 ní ọjọ́ kérésì tí gbogbo àwọn èèyàn ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ní arábìnrin kan tí wọ́n ń pè ní Bolanle Raheem, gbajúgbajà legal practitioner ni, lọ́ọ̀yà tó dáńtọ́. òun àti ọkọ rẹ̀ ni wọ́n jọ ń jáde ní ọjọ́ 25 tí wọ́n ń ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún lọ. ṣùgbọ́n àwọn ọlọ́pàá yìí tí ASP kan tí wọ́n ń pè ní Happy tí ó lead wọn pẹ̀lú àwọn méjì, àwọn unprofessional ASP, àwọn unprofessional ọlọ́pàá tí ìjọba Nàìjíríà tí wọ́n kó sí ìdí iṣẹ́ ológun, tí wọ́n ní kó máa dáàbò bo ọmọ aráàlú. kàkà kan dáàbò bo aráàlú níṣe ni wọ́n tún ń pa aráàlú lẹ́yọ kọ̀ọ̀kan. báwo la ti fẹ́ ṣe ọ̀rọ̀ yìí? ọ̀nà wo la fẹ́ gbé ọ̀rọ̀ yìí gbà? ṣùgbọ́n ká má dé ìnà pẹnu. arábìnrin Bolanle Raheem yóò máa ṣe alábàápàdé ikú rẹ̀ ní ọjọ́ Christmas on the 25 nígbà tí òun àtọkọ rẹ̀ tí wọ́n ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún lọ. ASP mà ló yìnbọn fún arábìnrin yìí, àwọn unprofessional ọlọ́pàá tíjọba Nàìjíríà tán gbà síṣẹ́. àwọn tó yẹ kó máa lọ ṣiṣẹ́ sóbàtà, àwọn ọlọ́pàá tó yẹ kó máa lọ ṣiṣẹ́ à ń gbàrú nínú láàrin ọjà, àwọn níjọba Nàìjíríà má gbà síṣẹ́ o. àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn graduate tí wọ́n ń fẹsẹ̀ gbálẹ̀ kiri, àìmọye àwọn HND holder, OND holder, SCE holder tí wọ́n ń fẹsẹ̀ gbálẹ̀ kiri. ṣùgbọ́n nítorí ojúṣàájú ló fi ń gbàyàn sí ìdíṣẹ́ ọlọ́pàá, ìdíṣẹ́ ológun ní Nàìjíríà. Mill administration ni wọ́n ń ṣe. àwọn tó yẹ kán gbà síṣẹ́ wọn ní gbà wọ́n síṣẹ́,
wọ́n máa lọ gba àwọn unprofessional, àwọn tọ́ọ̀gì, àwọn tout ni wọ́n máa ń gbà síṣẹ́. Ṣùgbọ́n bá a ti ń sọ̀rọ̀ yìí, Bolanle Raheem mà ti ṣalábàápàdé ikú ẹ̀ látọwọ́ ASP kan, ọlọ́pàá, ọ̀gá ọlọ́pàá nílùú Nàìjíríà, ó mà ló yìnbọn fún o. Ó ló ṣèèṣì ni. Báwo ọ̀nà wo la ṣe ń gbé ọ̀rọ̀ Nàìjíríà, ọ̀nà wo la fẹ́ gbé gbà? Ní January ọdún tá a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ṣalábàápàdé ikú wọn látàrí unprofessional àwọn ọlọ́pàá tí Nàìjíríà gbà síṣẹ́, tí wọ́n wá ń pa àwọn aráàlú lẹ́yọ kọ̀ọ̀kan. Báwọn aráàlú bá ń fi ẹ̀hónú wọn hàn, àwọn ọlọ́pàá yìí náà ló máa bẹ̀rẹ̀ sí ń pa wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Bọ́n bá ti ẹ̀rán ni níṣẹ́ tẹrú, ṣe bá à ń fi tọmọ jẹ ni. Ṣe bá rí bọ́n ṣe ń ṣe rálì lókè òkun. A rí bọ́n ṣe ń ṣe rálì lókè òkun. Èèyàn mọ́lẹ̀ ló kú látijọ́ tí wọ́n ti ń ṣe rálì ní ìlú diaspora tí wọ́n sọ pé àwọn ọlọ́pàá pa èèyàn àbí wọ́n fi ẹ̀mí ènìyàn ṣòfò. Ṣùgbọ́n nílùú Nàìjíríà ń kọ́, bọ́n bá ṣe ń ṣe rálì làwọn ọlọ́pàá tó ń pa àwọn aráàlú, ọmọ tí wọ́n tún ṣaláàbò lé lórí, wọ́n tó ń pa wọ́n. Ipò wo lẹ fẹ́ kí ọkọ Bolanle Raheem, ipò wo lẹ fẹ́ kó wà? Ẹni táwọn òbí rẹ̀ tí wọ́n rán ní skul, tó parí skul, tó jẹ́ pé ó wá gba oyè lọ́yà, ó ṣe lọ́yà ló ń ṣe legal practitioner ni. Àsìkò tó yẹ káwọn òbí ọmọ yìí máa jèrè ẹ̀, òun làwọn ọlọ́pàá Nàìjíríà wá dẹ̀mí ẹ̀ légbodò. Gbogbo ojú tó ń wò mí, gbogbo ẹ̀yin ojú tó ń wò mí nínú ilé, gbogbo iṣẹ́ tá a fọwọ́ wa ṣe, gbogbo iṣẹ́ tá a fi làágùn wa ṣe, èṣù ẹ̀ṣẹ̀ ò mà ní gbàdánù lọ́wọ́ wa o. Ìjọba Nàìjíríà, ìtẹ́ ń ṣe fáráàlú yìí yóò mà dá o. Ṣé wọ́n ń sun ẹran mọ́ra wọn tí wọ́n ń kànkan pa ni? Mo gbàdúrà lẹ́nìí fún gbogbo ojú tó ń wò mí, àmà ní ṣàṣedànù o. Àwọn òbí wa, àwọn bàbá wa, àwọn ìyá wa, wọn ò ní ṣàṣedànù lórí ọmọ. Gbogbo làálàá kòkó wa lórí ọmọ kò mà ní já sásán o. Àsìkò tá a bá fẹ́ máa jẹ wọn mọ́, èṣù ẹ̀ṣẹ̀ ò ní gbàdánù lọ́wọ́ wa. Bolanle Raheem, àsìkò táwọn òbí ẹ̀ fẹ́ máa jẹ wọn mọ́, níjọba Nàìjíríà wá dá, àwọn ọlọ́pàá Nàìjíríà wá dẹ̀mí ẹ̀ légbodò. Báwo la ti ṣe ń sọ̀rọ̀ yìí sí? Ṣùgbọ́n àwọn máa mú àṣetì ìgbọ̀nyín wípé ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà kò sẹ́ni tó dùn mọ́nú. Ẹ wá lẹ́ ẹ fẹ́ dìbò. Ìjẹ́ expect àwọn ẹbí Bolanle Raheem kan jáde lọ dìbò níjọ́ tó bá fẹ́ dìbò. Ìjọ expect ọkọ Bolanle Raheem kó jáde lọ dìbò níjọ́ tó fẹ́ dìbò. Ìlú Nàìjíríà ti fail Bolanle Raheem. Ìlú Nàìjíríà ti fail ọkọ Bolanle Raheem. Ìlú Nàìjíríà ti fail àwọn òbí Bolanle Raheem. Bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí, inú ilà yìí ló ní àwọn òbí Bolanle Raheem wà. Ṣùgbọ́n wá fi àsìkò yìí rọ ìjọba Nàìjíríà, gbogbo ẹ̀yin tọ́rọ̀ yìí kàn pátápátá, ASP tó yìnbọn yìí, mo mọ̀ wípé ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń fọwọ́ bo nǹkan lójú. Ṣùgbọ́n àwa máa dúró lórí ọ̀rọ̀ yìí wípé a fẹ́ justice lórí ọ̀rọ̀ yìí. ASP tó yìnbọn yìí, a fẹ́ kóun náà kó fojú winá òfin. Tó bá jẹ́ pé lóòtítọ́ níjọba Nàìjíríà tí ì ṣe ìjọba èké, tá a sì mọ̀ wípé Ọlọ́run ọba ó máa dájọ́ fún yín tẹ́ bá gbègbè lẹ́yìn ẹ̀yin aṣebi. Nítorí pé èmi ò tiẹ̀ nígbàgbọ́ nínú ìjọba Nàìjíríà mọ́. Ohun tá a fi ń jà fún Yorùbá nation rèé. Ohun tá a fi dìde, tá a fi ń jà ìjàgbara Yorùbá nation rèé. Gbogbo bó ṣe ń dá ẹ̀mí ọmọ Yorùbá légbodò. ASP yìí tó ṣiṣẹ́ ìjàmbá yìí, ìlú Nàìjíríà ló wà. Ìjẹ́ òfin máa gbé bí? Ìjẹ́ òfin wà nílùú Nàìjíríà tó máa gbé ASP yìí láti ṣe ìdájọ́ òtítọ́ àti ìdájọ́ òdodo fún? La ṣe ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá, nítorí pé tá a bá gba òmìnira ilẹ̀ Yorùbá, gbogbo ohun tó bá jẹ ní ètò, tó bá jẹ ní rules and regulations láti ṣe ìdájọ́ fún gbogbo ẹni tó bá ṣe bí, òun la máa gbé kalẹ̀. Ìlú Nàìjíríà bó ṣe ń lọ kò sẹ́ni tó yé. Tẹ́ bá ti lóòótọ́ ní Nàìjíríà báyìí, bó ṣe máa dojú ẹ̀ bolẹ̀ náà máa wá. Nínú Yorùbá nation tá à ń sọ, tá a fẹ́ tó jẹ́ pé torí ẹ̀ la ṣe agitate, ìjọba Nàìjíríà ò tẹ́ wa lọ́rùn. Á dẹ̀ máa sọ fún yín wípé Yorùbá nation ni solution. Màá dẹ̀ máa mú wá fún yín lóòrèkóòrè ìdí tá a fi máa kúrò nínú Nàìjíríà tá a fi fẹ́ gba Yorùbá nation. Ẹ̀yin tẹ́ ẹ ṣe ń support wọn Nàìjíríà,
àwọn nǹkan tí mò ń mú wá fún yín tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lóòrèkóòrè ló máa túmọ̀ wípé ìjà agbára tá à ń jà kì í ṣe lásán, kì í dẹ́ ṣe pé orí wa ò pé, á dẹ̀ máa continue láti máa mú wá fún yín wípé a máa kúrò nínú Nàìjíríà bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, Yorùbá nation ó máa gba òmìnira.